sẹ́ músẹ́ ìfẹ́ ọ̀tá kò sẹ́ músẹ́ kò sẹ́ bàwádà o. ìfẹ́ òótọ́ kò sẹ́ músẹ́. Olólùfẹ́ mi ò àríwọ̀ kan mi. Ẹ wo bẹ́ tí ń rárẹ̀. Ẹ wo bẹ́ tí ń rárẹ̀. Ìfẹ́ là kọjá òbí o. Olólùfẹ́ mi dà o lẹ́dẹ̀ẹ́ o. Gbogbo ẹ̀ ló wà nípa ilé ni name it gbogbo drinks tẹ rò pé like kò sí ìtẹ́fẹ́tẹ́ ní ìrìn bílẹ̀ ni I promise you that. èmi ò mọ̀rọ̀ tí ò pọ̀ lọ́rọ̀ o tó wá fẹ́ paláfojú rí báyìí o mi mọ̀ bó sọ bẹ́ẹ̀ o bó ṣe ń gbọ̀n bí owó ojú bẹ́ẹ̀lì. ẹ wò ẹ̀yin má wọrí ntìyín ṣẹ́rẹ́nu tí gbìn tó fi ń bú òòṣà nísìn by the time tí Adémọ́lá tèmi bá dé gbogbo yín pátápátá lè má padà wá fi gbolẹ̀ wájú òòṣà mi I promise you that. Birthday to you, happy birthday to you, happy birthday to you, Demola, happy birthday to you. Hip, 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 hooray! My lovely brother, happy birthday to you. Thank you. My darling boy, Ademola Oba, Ademola the Prince. I am so very happy for you today. Thank you, Sam. Ṣorí, kí ayọ̀ yẹn bá lè kún dáadáa. Tẹ́nà la ṣe lọ wá àwọn ọmọge tó jọjú ń gbèsè, àwọn ojú tó pawó láì di orí àtẹ, àbí my dear. Bẹ́ẹ̀ ni kábíyèsí ọkọ mi, Adémọ́lá. Bá a bá jí, ọgbọ́n ló yẹ ká kọ́kọ́ kọ́ra wa. Ká má ti kùtùkùtù pilẹ̀ wèrè. Ìtumọ̀ ẹ̀ ni pé agree pé child friend ẹni mo yọ. Ó mọ ojú àwọn sisi méjì tó jókòó yìí. So what? Pé kó wo ìkan nínú àwọn méjèèjì kó mú gẹ́gẹ́ bí ìyàwó kó lè di olórí lọ́la. Daddy. Mommy. Oh my God.
Adémọ́lá, why? O ò lè pọ́n kókó débi tó máa pọ́n báyìí. Àwa tún forí jágbójájù fún ẹ, o tún fẹ́ fibi ṣú wa. Tell me why. But daddy, ẹ lè mọ choice mi now. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ lè mọ taste mi. Kí ni taste ẹ o? Ó lọ ìlú òyìnbó for so many years. O ò rí taste ẹ náà mú wálé wá fún wa ń bí. Wọ́n tún wá bá ẹ wá kan oníwọ̀n mọ taste ẹ. Kí wá ní taste ẹ gangan? Mọ́mì, ó yẹ kọ́rọ̀ tí mò ń sọ yé yín. But kí ni? But what? Wọ́n ní wọ́n fún ẹ níyàwó, olóòfàjẹ́, jọ my dear. Táná máa pè tí ò ní jẹ. Guess what? Shori, this is my advice to you. Pé àrò àti ọ̀dọ̀fin inú ẹ̀ kó sun oorun mẹ́ta tí ọkùnrin ń sùn. Kó tún èrò ara ẹ̀ pa. Kábíyèsí, olórí, ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má bínú. Démọ́lá, nǹkan tí wọ́n náà ṣe ó kù díẹ̀ káàtó. Kò sírú big boy tó lè dínà, kò ń ṣe sáwọn òbí wa. Mo yọ̀ sọ́rẹ̀. Lẹ́nu ẹ̀. Oh, serious o. Ó fọ́ ni. Èmi náà ni mo tó bẹ́ẹ̀ láti sọ bẹ́ẹ̀ sí ẹ̀ náà. Kábíyèsí, olórí, on behalf of Prince Adémọ́lá, ẹjọ́ nítorí Ọlọ́run má bínú. Ó ṣe my dear. Ọlọ́run á pọ́n ẹ lé. Àmín. Ó ṣe gan. Ìwé jẹ́ kí mi máa lọ sá. Kó bá mi kí mọ́ mi. Wọ́n á gbọ́ ma. Olódò. Wàá fi lọ mi dá sí àwọn ojúkun lẹ́gbẹ̀ẹ́ etí. Kábíyèsí, sẹ́rí gbogbo nǹkan tó ṣókùnkùn nínú ọ̀rọ̀ tó wà lẹ̀. Ọlọ́run á tàn mọ́lẹ̀ sí. Okay, èmi ò lè wait. I can't wait. Ṣé bó ní ọ̀rẹ́ ò ní pẹ́ dín ni? Kò ní pẹ́ dé because àtàárọ̀ ló ti jáde. I'm very sure pa ti wà lọ́nà báyìí. Ẹ kúlé o. Ọmọ kan pọ́nbélé ni ẹ́. Bó o. Ọ̀rọ̀ tó mú oyún ìgbín náà kára wọn. Kí lẹ́yìn tẹ́ fi sọ bẹ́ẹ̀ o? Wá díà nǹkan tó rí ni pé bá yín sọ̀rọ̀ ẹ lọ gẹ́lẹ́ ló wọlé yẹn. Mọ́yọ̀. Ọkọ akínṣe níjà tẹ́lẹ̀ ni. Kò yé mi àbí nǹkan bí nínú láti ta ni. Bí nínú ẹni tí mo sì bá sọ̀rọ̀ tán láìpẹ́ ló ẹ máa bínú. Mọ́yọ̀. Ẹ jọ ọ̀nkú tó wà ní mọ́tò yẹn náà ni kẹ́ wá. Ọ̀nkú tó wà ní mọ́tò ni kí n wá, àwọn òdèlè bọ́lẹ̀ kan yọjú fún ara wọn. Ó pe ní ló ń ṣọlá náà àǹtí. Mo sọ́ọ̀rì ẹni kọ́ wá, mi ò mọ̀ yín rí, mi ò mẹ́ni tó wà ní mọ́tò rí, so báwo ni mo ṣe máa kàn yọjú bẹ́ẹ̀ yẹn tó bá fẹ́ rí mi ẹni kan bọ́lẹ̀. Okay. Irọ́ ni. Doyin. Prince Adémọ́lá. Ṣé wàá okay? Báwo ni? Fine. Adédoyin. Dúró ná, ṣé ìlú yìí ló ń gbé ni àti pé ìgbà wo ló dé gan? Ó fọ́ ni. Ìlú yìí ni mò ń gbé náà. Ṣé bí ìlú táwa yìí gangan ni dáàdì ìjọba lé lórí? Prince Adémọ́lá, ọmọ bàálù yìí ni. Of course. Tí bá máa sọ ń sìn àti tóbi ijọ́ mẹ́ta náà tí mo ti dé. Àti ìgbà yẹn náà mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí pé nọ́mbà yìí tí kò lọ. Mo ò lo mọ́ látìgbà tó ti jí, so mo kàn decide láti get new number ni. Okay, olúwa lọ báyìí. Mo ń bọ̀ láti iṣẹ́ ìlú mi lọ́lé, mo ti wá báyìí ọgbọ́n ló jẹ́ kí n fẹ́ mi wá. Ayọ̀ rẹ̀ lẹ́nu jẹ́ kí n gbé dé.
ẹ má dà. ṣẹ́rìsà ẹ ní láti máa dúpẹ́ lọ́wọ́ mi ẹ̀yin àgbà ní a kì í ṣiṣẹ́ ara ẹni ká rojú. nǹkan tó kàn ṣe pàtàkì fún mi tí màá fẹ́ mọ̀ tí màá dẹ̀ fẹ́ kí ẹ ṣe ni pé kẹ́kọ̀ọ́ ṣáà wà òkè. ó Bọ́lájí mo ti wà òkè ìdí nìyẹn mo fẹ́ rojú olóore faraye gbọ́ kádẹ́sọ́ tó ṣèkà náà láwùjọ tí ò bá sí ti ẹni ikú ò bá ti pọ́ lódì mi ti pẹ́. no sir ọlọ́run ní jẹ́ kí ọ̀rọ̀ tí ń result síbẹ̀ yẹn sir. àmì o. ṣe rí ọlọ́run á jẹ́ kí n lè tọ́jú yín jìnnà. àmì o ìwọ mọ̀ ni ọ̀pọ̀ èèyàn lóhùn kó jẹ́ lámẹ̀tọ́ tí wọn ò mẹ̀tọ́ tí wọ́n rìn gbọ́dọ̀ fẹsẹ̀ gbàgbòrò kiri ìyẹn kan lọ́n púpọ̀ kí ló dé wà tó lólùfẹ́ tẹ́ ẹ̀ ṣe ń tó tọ́ lásìkò tó tọ́ àbí ọmọdé lẹ ṣe ń pera yín ni. uncle Sherry kì í ṣe pé ọ̀rọ̀ yẹn ò sí lọ́kàn tèmi náà actually gbogbo ìgbà ni mo fi ń rò but ẹ̀yin náà mọ̀ pé ọ̀nà àwọn òbí mi jìnnà sílùú tí mò ń gbé ẹ̀yin náà ni mo fi ṣe bàbá àti ìyá tí mo fi ń bora bí aṣọ ṣùgbọ́n very soon we're trying to look at the date the time to ma were favorable for everybody wa so soon ayẹkẹ ọmọ sá. Hey, baby. Báwo ni my dear? Báwo ni iṣẹ́? Oh, smell very nice. Báwo ni office lady? Not bad. Of course. Mi ò wá òkè o. Ọ̀rọ̀ tí mi àti ẹ̀ ń sọ̀rọ̀ iṣẹ́ sọ fún mi sí i. Ọ̀nkọ́ ẹgbọ́n. Bí léèrè, nǹkan tẹ̀mí fẹ́ ni pé ẹ tètè dá mi lóhùn ojú ń kán mi. Okay, mo ti gbọ́ ẹ má worry. Excuse me, ẹ jẹ́ kí n sáré change. Olóò ti gbọ́ ló sọ ń sìn o. sóde wá yí ẹ báyìí pé iyọ̀ kì í yan rẹ̀ lọ́bẹ̀. àfẹni tó bá tọ́ oyin wò ló máa mọ yàtọ̀ láàrin oyin àtàdùn. In fact ìgbà tí uncle mi sọ pé a fẹ́ relocate sílùú yìí èmi ti ọkàn rò wípé irú ìlú kékeré wo la tún lọ báyìí àmọ́ ńgbà tí mo wá dé ìlú yìí mo wá rí i pé ìlú ńlá pátápátá gbà ni àti wípé. pé kí ni yẹ kó yẹ pé bó ṣe wù kílé ọlá kéré tó ọmọ ọlọ́lá lọ́lọ́lá máa máa jẹ́ ẹnikẹ́ni tó bá dẹ̀ ti jẹ́ onípò dandan ni kípò yẹrù ẹ nìyẹn sórí ibi tó wà yìí àjàjà ìlú tó dé sí yìí kò sí ọwọ́jà ibi tí bàbá mi ò ká àṣẹkáṣẹ tó bá pa kò sẹ́ni tó lè yí padà mo fásitì sọ fún ẹ pé ìlú tó dé sí yìí ilé tó dé sí yìí ilé ọlá ni. bàbá o Wàsíù àárín Wàsíù ẹ̀. Adémọ́lá òde ìjọ kò yẹ fojú fẹ́mi gbolẹ̀ mọ́ tó bá ti rántí gbogbo ọjọ́ òde rántí ìgbà èwe. mo yọ sọ̀rọ̀ kí ló dé tó ń sọ̀rọ̀ ìgbà èwe ní gbogbo bàbá yìí àbí gbogbo nǹkan tó ń kàkún yìí mo fẹ́ kó gbà pé ọmọdé ló ń ṣe wá káàkàkún pé ìgbà èwe nìyẹn. no please mi ò lè gbà yẹn mi ì lè gbàgbé ẹ ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ náà. yes. hello. Adúyọlá mi o. báwo mo wá gé. sọ wà pa. ọ̀gá báwo wà ní. mo wà all right ṣé kò sí problem. pátá. sorry àǹtí ẹ kú jókòó. ẹ ṣe. mo tẹ̀lé obìnrin yìí o ó fine. thank you. mo yọ jọ́sìn ní excuse me. ní ẹ kò yí ẹ kó mọ lálejò sorry o.
Adédoyin Àwẹ̀ní. Yes. Má jẹ́ ká fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀. Torí Yorùbá ní nǹkan tó bá ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀. Báwo lọ̀rọ̀ fẹ́ wa? Prince, you know I love you so much. Ìgbà tí a wà ní agùnbánirọ̀ gan-an, àwọn àtẹnu làwọn èèyàn máa ń pè wá. Ìtumọ̀ yẹn náà ni mo sọ fún ẹ pé kó jẹ́ kí àwọn kó mọ̀lé àwọn kí ẹnu mọ̀lé ẹnu. Ká pa méjèèjì pọ̀ kó lè léèdì sígbéyàwó. Prince, kò lè ṣeé ṣe. Nítorí láti ìgbà tó ti lọ sílùú òyìnbó, mi ò rẹ́jẹ̀ débi pé mo máa rómìnira. Ìwọ náà dẹ̀ mọ̀ pé ilé àwọn obìnrin kò kí ń pẹ́ ṣú. Tó bá ń wuni lówùúrọ̀, tó tàn yìndínyìndín lọ́sàn, tó bá dọjọ́ alẹ́, rírọ̀ ní díẹ̀ máa ń rọ̀. Ìdí nìyí tí mo fi bá Bọ́lájí lọ. Why now? Kí ló tó máa ṣe bẹ́ẹ̀ yẹn? Just torí Ọlọ́run ṣé mo sọ fún ẹ pé mi ò ṣe mọ́ ni? Ó ṣe máa sọ fún mi kó máa bá Bọ́lájí lọ? Adédoyin má sì bẹ́ẹ̀ yẹn náà, má sì bẹ́ẹ̀ yẹn fún mi náà. Prince, yes. We can still be a good friend. Good day. Doyin. Holy. Doyin. Olórí ní ẹjú sáwọn. Olórí. Bẹ́ẹ̀ni. Níbo ló wà? Àwọn náà nọ bọ̀. Wọ́n máa lọ́ntì ẹ̀. Mo yọ̀. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa àti Démọ́lá, gbogbo ẹ̀ pátápátá ni mò ń gbọ́ tí mo dẹ̀ ń rí, but àgbàlagbà kì í ṣe kí ló báyìí wá, mi ò jẹ́ kí n yọjú sí i. Ṣé lóòótọ́ mà? Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n mo fẹ́ kó fọkàn ẹ balẹ̀, dúdú lọ́sàn máa sùn. Olórí, ẹ ní kí n fọkàn balẹ̀. Ẹ má wulẹ̀ tì mí sí jẹ́ ẹ̀kún. Ẹ má fọrún iṣẹ́ sí mi lápò. Ẹ jẹ́ kí n pọ̀ sókèrè rajà. Ṣé wo nígbàgbọ́? Mo kúkú nígbàgbọ́. Ṣùgbọ́n lórí ẹni tó bá wà láyé yìí tí ò nígbàgbọ́ bí òkú lásán ni. But ìfẹ́ obìnrin mi ló wà lọ́kàn Démọ́lá. Ṣé dẹ̀ wọ́n pé ní tábà fẹ́ lù kò ń dáre. Òótọ́ lọ̀rọ̀ tó sọ. Ṣùgbọ́n àdàbà tèmi náà tó ń fò kájù. Ó ní nǹkan tó gbójúlé. Mo fi ń dẹ́ ẹ lójú pé ní inú pálásì o, Adémọ́lá ò lè mú obìnrin mi wá síbí báyìí ká accept ẹ̀ èmi àti kábíyèsí yàtọ̀ sí wọn nìkan. Ṣé lóòótọ́ mà? Ẹ ṣe gan-an. Kò dára yá ṣùgbọ́n. Yes ma. Àríwá lẹ́sà. Yes ma. Òbí tí Prince bá lóun ò fẹ́ mú fi sílẹ̀ after all fine girl net to look sexy. Wọn ò ní láti mú ẹ lọ sóde kó tó rẹni tó máa fẹ́. Wo kò lè yí ẹ. Honestly, kò lè understand. Bí báwo ni o, Ruth Abọ́kọ̀kú. Becky, you need to see this guy as in. Yẹ́ẹ̀ gbẹ́nu sàn jọ mi ò tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ yẹn mọ́ ó ń irritate mi. Ẹbí ẹ kọ̀ orójú ńlẹ̀ ó tún wá ìrojú kiri èèyàn kan ló ní dandan gbọ̀n ọ̀rọ̀ oṣù làpàrọ̀ máa kú sí. Jọ torí Ọlọ́run Becky, please. Kí ló ń bá mi sọ? À ń sọ̀rọ̀ èèyàn pàtàkì, ó ń sọ̀rọ̀ èèyàn pàtàkì. Jọ ta lè yan. Ó abẹ́ ẹ̀. Ṣé máa ń dá bí ọkọ̀ sáré? Becky. Ṣé wàá pa? Ṣé wàá kí? Ìjókòó. Èmi àti ẹ̀ ń fa ọ̀rọ̀ kan lọ́wọ́ kẹ́ tó wọlé ni. Okay, mo stand. Mo bínú. Ṣé ṣáwà okay? Well, mo ní kí n wá gbé yín jáde fún lunch ni. Ṣé ẹ máa? Ó ráyè lóde. Kí ló ṣayé ẹ? No, tell me, kí ló ṣayé ẹ? Ṣebí wọ́n lé lébi, ó lè tẹ̀lé lọ kẹjọ lọ jẹ́ náà. But Moyo, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kò yé mi o. Akin, mo ti fẹ́ sọ fún ẹ tipẹ́. Ó dà pé o máa fún mi ní gap díẹ̀. Becky, kí ni nǹkan tí mo ṣe? Ọkọ Akin tó ti rọlẹ̀ má bínú.
Pele. Yeah. Come here, mọ́tò yẹn. Sister Doyin. Yes. Happy birthday to you. Oh wow, thank you. Prince ló ní kí n present mọ́tò yìí fún yín as birthday gift. Ẹ wá bá mi kí Prince, ẹ ló ṣe mo dúpẹ́ o. But mi ò fẹ́ mọ́tò yìí torí mi ò ní ìdẹ. Mọ́tò man. Mo mọ̀ pé mọ́tò ni nice car pàápàá. Ẹ fẹ́. Mi ò ní ìdẹ. Bó ṣe ń pẹ̀lú Prince ń jà tẹ́lẹ̀. Not at all. Mi kàn ní ìdẹ ni. Ẹ jà. Mi kàn ní ìdẹ ni. Ẹ ní ti mọ́tò. Ẹ bá mi gbé padà lọ fún ẹ ṣé gan. Pele. Gbà. sọ fún ẹ pé ò ní regret pé mọ èmi Adémọ́lá
but like I say, I come from this. Close your eyes. I'm serious. Oh, did you end up on the blessing? Okay, as your lordship pleases. Wow, who did love me? Ah, but you can find out. Are you sure? Are you sure? Holy mother must be love me. Alone. Prince Ademola, why are you doing this to yourself? Olórí, ta ni ọmọbìnrin náà gan tó fìyà ń jẹ mí lọ́mọ tuntun yìí tó fìyà jẹ àrẹ̀mọ tó fẹ́ sọ mí ọmọ mi di ọmọ tí gbàgbé ìṣẹ́. èyí tó dùn mí jù bẹ́ẹ̀ gan nìyẹn kábíyèsí ṣebí tó dé bá tiẹ̀ máa gbé nǹkan á gbé ètò wú ni lórí ọmọ tí ò já mọ́ nǹkan kan tí ò nẹ́bí tí ò ríran tí ò in fact ọmọ lásán ìkejì ajá bẹ́ẹ̀ ni kábíyèsí. Is that so? Oh yes kábíyèsí. tó bá rí bẹ́ẹ̀ mi ìfẹ́ rí ọmọ yẹn ní àfihàn mọ́ mi ìfẹ́ rí láíláí yàtọ̀ sí mo yọ tó jẹ́ child friend tó jọ ń ṣeré nìkan ṣoṣo and you better steady yourself boy. Gba ìgò àti cup away. Gbàngbọ́ tí mi. Dímọ̀lá ọmọọba ni ẹ̀ ọmọọba kì í jagun bí ẹrú. Ibo la ń lọ? Inú ilé là ń lọ ọmọ pé gbogbo ayé ló ń wò ẹ́ nà jọ kọ́ mi. So kí ló fẹ́ kí n ra fún ẹ ọgbọ́n bẹ́ẹ̀ mí ní jù ẹ lọ àti tó bá sanwó lè ra ju nǹkan mẹ́ta lọ. So tell me, what do you want? I said a white. 12,000. Agbára náà ká ẹ wàhálà ẹ wàá tún ra méjì sí so. Àwọn ńláńlá yẹn ni mo fẹ́ ẹ̀ láwọn ńláńlá yẹn àwọn white wọn ní stones yẹn. Ìlú ni ẹ̀. Ẹ jẹ́ kí n ra nǹkan fọkàn mi náà ẹ jẹ́ kí n ra bàtà. No mi fẹ́ bàtà nǹkan mẹ́ta tàwa rà títí ẹni so bye. Àti pé lè wà. Jẹ́ kí n wọ̀. Àti pé yóò ṣe sweet. Ó ṣe sweet. India ni àbí. No, I don't know. India ni àti rẹ̀. Elélele. 12,000 báwo. Elélele pé. Mi ni ra 12,000 jàre. Ẹ wá fún mi kọ́lọ̀ yìí sweet kẹ́ fún mi blue náà. Wow, darling, ẹ fún mi ní orange yẹn náà. Color báwo. Ilé tí wọnú ara ẹ̀ jù náà. No, choose another color then. But I think this one is. Like me. Any fine. Okay, let's say no. Èyí tó bá jẹ́ make gogo. But ní color mi. No, purple ya, no, purple ya work. I need blue. Okay, let's do it. Prince Ademola. Sir. Káwí ta ṣàrùn fa ṣàrùn. Káwí ta ṣàrùn fa ṣàrùn. Ìtìjú ńláńlá ló jẹ́ fún mi nígbà tí mo rí pé ó mu ọtí. Ojú kí ló fẹ́ kàn máa fi wò mí láàrin ìgboro. Ipe odindi àrẹ̀mọ bá mu tí yó. Kábíyèsí, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Èmi náà dédé máa mọtí kiri tí kò bá jẹ́ nǹkan kan ló fà. Ẹ ò kábíyèsí, níbi tí mo bá dé ìmọ̀ láti jẹ́wọ́ fún yín. Ọmọ kan ni mo nífẹ̀ẹ́ sí tó dẹ̀ jẹ́ pé nínú gbogbo ọmọ tí mo rí ní live mi kò sọ́mọ tí mo rí tí mo nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ọmọ yẹn. Kò dẹ̀ síbi tá a ti pàdé bí kò jẹ́ gbà tí à ń serve lọ́wọ́. Nígbà tí màá fi ti travel dé sà, mo kàn ti gbọ́ pé ọmọ yìí ti ń fẹ́yàn mi. Mo dẹ̀ bá sọ, mo bá fà, kò sí nǹkan tí mi ò fi bá sọ tán. In fact, mo tún ní kó lè anything tó bá fẹ́ pé mo ready láti save pé mi ò lè fi sílẹ̀. Wọ́n láti wá bá mi pé òun ò lè fẹ́ mi mọ́ òun ti léèyàn tó ń fẹ́ fẹ́.
èyí tó wá dùn mí jù ni pé lẹ̀kẹ́ oyè tí mo fi engage nígbà tí màá fi lọ pé kó má lè ṣèrànù kó má lè fẹ́ lómi ó kàn bínú wá bá mi ni ó dẹ̀ sọ lẹ̀kẹ́ mi ó dẹ̀ sọ sí mi níwájú ó dẹ̀ bínú jáde. síbẹ̀síbẹ̀ ọmọ ọlá ni ẹ́ ọmọ ọlá ni ẹ́ rìn sáàrin ìgboro rìn sọ́tún kó rìn sósì rìn síwájú rìn sẹ́yìn ìwọ náà ń sọ pé ọkùnrin ń wẹ̀ lódò gbogbo ọmọge ń yọwọ́ ọṣẹ tèmi ni kò mú tèmi ni kò gbà ìwọ ni máa fẹ́ kò mọ́bìnrin tó bá ń wọ̀n ẹ́ kò fi ṣáyà. mo ti gbọ́ sá. ìyálọ́jà ẹ kò lè mọ ẹkú jù. kábíyèsí olúwa mi. pẹ̀lẹ́ ìyálọ́jà ẹ rántí sọ fún àwọn ará ọjà pé a máa ṣètùtù ọjà ní end of this month lágbára olúwa. olúwa mi àsìkò owó gan-an ni kí n lè mọ nǹkan tí máa sọ fáwọn ará ọjà. mo rò wí pé on the 27th of this month dá ẹni sùúrù ìjọ ẹ̀ nípàdé àwọn lọ́balọ́ba àwàdẹ̀ la máa host wọn lù wá ń bí ẹ jẹ́ 29th lágbára olúwa. òwúrò alálẹ̀ lè yá bá wa ṣe. àní dájọ́ lékú lọ́wọ́. kábíyèsí o. kábíyèsí ọba kì í. kábíyèsí ẹ má bínú pé mo disturb yín mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé òní ní ọjọ́ ayọ̀ mi pé tí mo lè fẹ́ fi ìdùnnú ìyẹn wọn ìyá àti màmá tó bí mi lọ́mọ. ayọ̀ náà dẹ̀ dalẹ̀ láṣẹ Ọlọ́run. kábíyèsí sẹ́rí àwọn arẹwà méjì tó jókòó tì mí mo fẹ́ fa ẹnì kan jáde gẹ́gẹ́ bí aya tí mo lè máa fà lé lọ́wọ́ kéde bá mi fàṣẹ sí. mo fẹ́ fa ìkàlẹ̀ níwájú dádì mi lónìí láti fẹ́ gẹ́gẹ́ bí aya àfẹ́sọ́nà mi. interest mo fẹ́ please kò sí nǹkan kan tí mo fẹ́ fi ṣe mo ò ní ìdí ìjọ tó lọ́wọ́ kábíyèsí ẹjọ́ tó lọ́wọ́ ẹ bá mi gbé àwọn ènìyàn ẹjọ́ ẹ má lè púpọ̀ mọ́ mi lọ́wọ́. àgbẹ̀dọ̀ èèwọ̀ àrẹ̀mọ kì í bẹ obìnrin fẹ́ níṣẹ́ ló máa lọ yan ìlú tó dùn ún ẹ̀ tó máa jẹ́ ká rí. mi ò sọ̀rọ̀ mi ò bóyá ti máa fún ẹ nílẹ̀kẹ̀ láti mú ẹ gẹ́gẹ́ bí aya àfẹ́sọ́nà mi bóyá inú ẹ lè dùn sí. wọ́n gbàlejò lọ́wọ́ mi. ṣe my dear látẹ̀yìn lọ ó ti dolórí láàfin wa yìí bẹ́ẹ̀ ni lórí adé ló sọ bẹ́ẹ̀ ṣọwárí o yìí ti máa sọ fún ẹ lẹ́nu àṣẹ àṣẹ mọ́ àrò àrò mọ́ wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọmọ wàá bí sùn wàá bí wà wàá finú ṣoyún wàá fẹ̀yìn àbí. Dòyìn lòun ò lè fẹ́ mi mo yọ̀ ló dẹ̀ ṣetán láti kó sí mi lọ́rùn yìí tàbá nìkan wò mo yọ̀ náà dáa lóbìnrin ó níwà ó ṣe é rí pẹ̀lú yàn ó dẹ̀ wuyì láwùjọ
ìbá tètè dá kí n tètè gbá Mọ́yọ̀ gẹ́gẹ́ bí aya o kó tó bọ́ mọ́ mi lọ́wọ́ o kọ́rọ̀ mi wà lọ di ọdẹ àfàdápakún tí kún lọ tàdájú ni tó jẹ́ pé ọdẹ wa wálé tòun tó fò mo gbọ́dọ̀ tètè wo gbọ́ndá sọ̀rọ̀ ara mi. Happy birthday, my darling. Happy birthday to you. Ẹ jọ̀ọ́, ta ló ń ṣọjọ́ bí? Ṣé kò ṣe kò sí ilé yàṣà? Mo yọ̀. Tí wọ́n bá gbàgbé, èmi ò gbàgbé because today is your birthday. Now I can see pé o ò níṣẹ́ ọ̀ kí ṣe ẹ má ka ẹ lára. Báwo ló ṣe máa jẹ́ wọlé ọmọ arán mi létí ọjọ́ òbí mi? Èmi gan-an tó sọ pé ní birthday mi ti ẹ̀ rántí pé nǹkan kan ṣẹlẹ̀ lénìí. So báwo ló ṣe máa jẹ́wọ́? Mo yọ̀. Kí ni gbẹ̀gìrì? Ẹ jọ̀ọ́ kí ni gbẹ̀gìrì? Ok, ẹ ṣé o, ẹ kú rántí Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà, ọ̀nà rẹ̀. Má já mi sílẹ̀, please. Má jẹ́ kí ìfẹ́ èmi àti ẹ kú sọ́nà bí èéfín. Ó ń pẹ́ kí fínàfẹ́ tó kú. Ó ń pẹ́ kí wọ́n fúnra ẹ̀gàn kó tó kú tẹ̀lé. Kí ló kọ́ mi pẹ̀lú yẹn? Wo ọmọkùnrin yìí mo fi Ọlọ́run bàbẹ̀. Má jẹ́ kí n ló pe èèyàn lọ́rùn o. Jọ jáde, ìta. Ó dé take it easy. Kí ló dé? Ẹ wo, Uncle Akin, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ máa lọ. Kí n máa lọ. I'm sorry. Mo yọ̀. Tí ẹ pọ̀ o. Tó bá tiẹ̀ nígbà yẹn fẹ́, wá tiẹ̀ ṣe jẹ́jẹ́. Èwo ni kó máa gbómọ bí ajá? Ẹ ṣé o, madam adviser. Mo kú ti sọ fún ẹ tẹ́lẹ̀, I'm done with this guy. Tó bá dẹ̀ rí pé ó ní nǹkan tí wọ́n fẹ́ fi ṣe, you can go for him. Èmi lẹ́nu ẹ̀ mo yọ̀. Kémi fẹ́ Uncle Akin. Ó ga jù bẹ́ẹ̀ ṣáà bá mi dúpẹ́ lọ́wọ́ Akin. Ó rí lè tọ́jú mi gan-an o. O ní láti sọ yẹn fún mi. Ó yọ lára ẹ gan-an ni. Pàtí ẹ̀rí tàtẹ̀yìnwá, aṣáàrè eléyìí. Ẹ wo Uncle Akin, ẹ ṣé gan-an ni. Ẹ kú tọ́jú wa. Ọlọ́run kò ní paná fẹ̀yìn. Àmín. Kí ni mo wá ti ṣe tẹ́ ń dúpẹ́? Ẹ wo, ẹ jẹ́ ká máa bá fàájì bọ̀. Bẹ́ẹ̀ni, ó tún kọ àdúrà fún tí wọ́n bá mi gbà. Ṣọ́ra àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn. Ọlọ́run kó má jẹ́ kó gbọ́kọ́ mi lọ́wọ́ mi. Torí mi lè fa kí Báyọ̀ ṣeré o. Ó jowú. Ó jẹ́ ń jẹ́ o. Kò sí nǹkan tó jọ yẹn. Wo ìfẹ́ òtítọ́ ò ní mo ní sí ẹ. Orí akànjẹ níyàwó. Àmín. Well, tó bá jẹ́ lóòótọ́ bó ṣe sọ pé onífẹ̀ẹ́ mi ló nífẹ̀ẹ́ mi. Ọjọ́ wo ló fẹ́ fún mi ní engagement ring? Cause mo ti ní ìdẹ. Okay. Nǹkan tó ń sọ ó ti yé mi. Mo promise ẹ tí n bá dé láti trip tí mo lọ ẹ máa surprise ẹ. Really? Yeah. O ṣí máa ń lé. Ìfẹ́ mi, ayọ̀ ọkàn mi, ẹni bí ọkàn mi, ẹ̀yin ojú mi. I love you so much, darling. I go love you. Kí ló dé tẹ̀ ń jowú? Èmi kẹ̀ ẹ̀ jowú. Tí n bá jowú yín bo ni kí n fi black skin mi sí. Kò tiẹ̀ ní fẹ́ jowú láéláé. Ìwọ ya fèsì oúnjẹ tó ń jẹ. Ó jẹ́ káwọn náà fèsì ara wa, please. Ara tú ẹ̀ tán. Ó wá gbàgbé olórí ẹ̀ àbí? Ọ̀rẹ́ mi, that was then. Really? Yeah, nísìnyí ìfẹ́ prince nìkan ló wà lọ́kàn. Wọ́n tún ẹ̀. Ìfẹ́ prince ló wà lọ́kàn. Muyọ̀. Ṣé kò sí? No, fi tiẹ̀ yẹn lẹ̀. Muyọ̀. Mo mọ̀ kó mo ti sẹ́ ọ. Mo rẹ̀ ti sẹ́lẹ̀dẹ̀ pẹ̀lú. Àmọ́ mo fẹ́ kó ro ìfẹ́ tó ní sí mi kó fi dáríjì mi lọ́dọ̀ ọkọ ẹ̀. Dìde. Ìfẹ́ ò kì í bínú. Ó ti ẹ̀ṣẹ̀ mi rárá. Ta ni mí láti bínú sí ẹ? Bẹ́ẹ̀ ìfẹ́ ò dẹ̀ kì í jà. Ó dẹ̀ ṣúwọ́ pẹ̀lú nǹkan tó ń sọ yìí. It's straight to God. I still love you. I love you too. Darling,
Báwo ni? Ṣé àlàáfíà ló wà? Kí ló tó dún bí tó fọmọ mi nìkan lẹ̀ sókè bẹ́ẹ̀? Darling, ṣé mo ní ṣiṣẹ́ mọ́ ni? No, iṣẹ́ kan tí mo bẹ̀ kó máa bá mi ṣe òun náà lọ́mọ yẹn. Ó dàá mo ti gbọ́. Now, baby, I have a very good news for you. Yes. What's that? Something amazing, something good. Èèyàn kan ló rán mi sí ẹ. Okay. Who is that? Tell me. No, I'm not going to tell you. We'll have to figure out for I. Yeah, there is a letter in my pocket, my hip pocket. Wàá rí nǹkan tí wọ́n rán mi sí ẹ fún. Come on, go ahead. Oh yeah, now. Wow, irọ́ ni, darling. Congratulations. Thank you. Wow. One will commit to serve for a very, very long time, and now they are giving me this position. I'm going to come out to that position, you know what? The goodies, new house, then car from your official car to me. What am I? Wow, congratulations. Thank you. Now, you work again, be obedient. Mo ti rí pé ọ̀nà ti deserve àwọn kọ̀ọ̀kan tipẹ́tipẹ́, like trips to Dubai, lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sùn ní Burj Khalifa, then like kí n change wardrobe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, then ká dẹ̀ ra àwọn trinkets, you know. So baby, I'm aware. Láti ọ̀la, you gonna tell me ibi tó love jù tí máa gbé wà tọmọ mi lọ láti máa lọ wẹ̀, but kó tó dìgbà yẹn. Masari went sing. Come on, to G Casale, we are taking Casale away. Come on, no, you know what? Látara sí pé nọ́mbà dáàdi tọ̀ mí wá. Lórí ṣebù ló kàn sọ látàárọ̀. Ẹ kúlé o. Bá tọ̀ mí wá. Níbo lẹ lọ tí nọ́mbà yóò wọlé látà tí mo ti ń pè. Iná kàn déédéé kú lórí fóònù mi. Ẹ wo, dára ni. Láti gbà dára ti dé tó ti wọnú rúùmù ẹ̀ báyìí tó ti tilẹ̀kùn mọ́rí. Mo pè kò dá mi lóhùn. Mo kànlẹ̀kùn. Dára ò ṣílẹ̀kùn fún mi. Mi ì dẹ̀ gbọ́hùn ẹ̀. Ó kàn tilẹ̀ mọ́ lẹ́nu yàrá ń bẹ̀ ni. Kí ló dé? Ṣé bẹ́ẹ̀ ni tó bá ṣílẹ̀ fún yàn tá bá bá sọ̀rọ̀ láwọn ọmọ tó dé. Ó yà ń bolú wà báyìí. Ó wà lórí rúùmù. Adémọ́lá, ìwọ náà máa mọ ọ̀rọ̀ yẹn ọkùnrin. Ẹ̀yin la sọ̀rọ̀ àná di bá mi kojúmọ́ tó mu. Gbogbo nǹkan lẹ máa ń yí padà. Bẹ́ẹ̀ ni, mo dẹ̀ ṣàlàyé fún ẹ, ìwọ náà mọ̀ pé ojú ti rí tó. Ojú ti rí tó. Àwẹ̀ ni, ṣèké má parọ́ fún ẹ. Sábà fi dídá ọ̀dọ̀ tèmi. Ó ní any problem kankan pẹ̀lú mi tí wọ́n gan mọ̀ tó ní 100% lé lórí pé Adémọ́lá ò lẹ́lòmíì tó fẹ́ ju ìwọ Àwẹ̀ ní lọ. Kọ́ tèmi náà ń rò nìyẹn pé mo mọ̀ pé wọn náà love mi ò dẹ̀ nífẹ̀ẹ́ mi ò, but ẹni tá a bá ń rí lójoojúmọ́ ó bẹ́tà jẹ́ ẹni tá a rí lọ. Bẹ́ẹ̀ni. Sunkún mọ́ Dára. Ikú mi ò kì í ṣe Dára. Adédoyin Àwẹ̀ ni lórúkọ mi. Mo rántí pé èmi àti Bọ́lájí ọkọ mi jọ ṣe wẹ́ẹ̀dì. Mo dẹ̀ tún rántí pé mi ni mo bí Ọlámídé tó ń pè lọ́mọ ẹ̀gbọ́n mi. Mo dẹ̀ tún rántí pé èmi àti Adémọ́lá ọmọ ọmọ mi. Ti tó ọkọ mi. Ọlọ́run máa ṣe o. Inú mi dùn lẹ́nu. Mo dúpẹ́ fọlọ́run wípé o tún lè regain memory ẹ padà tó fi rántí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí ẹ sẹ́yìn.
àsìkò yìí lọ́kàn èmi àti ìdílé mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ o ẹ jẹ́ ká dúpẹ́ fọlọ́run wípé ohun gbogbo ó ti padà bọ̀ sípò. It's all right now. Mo kí gbogbo wa kú ìjókòó a kú àjọṣe ìní o àjọṣe owó ìní yìí kò ní dìbànújẹ́ o ṣé wá rí sìn wípé kò sẹ́ni tó mẹ̀yìn ràn bí Elédùmarè ọba tó mọjọ́ gbogbo tó sì ń ṣe ohun gbogbo àwọn tán bá ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ yìí rìn kí Ọlọ́run kó bá foríjì wọn. Àmín. Bọ́lájí àti Mọ́yọ̀ onísábàbí ni wọ́n jẹ́ fún Adédoyin àti Àrẹ̀mọ nígbà tí Àrẹ̀mọ ti sọ fún mi pé òun fi ìlẹ̀kẹ̀ sí Adédoyin lọ́rùn ni mo ti mọ̀ pé àyànmọ́ so wọ́n pọ̀ ṣùgbọ́n kí kádàrá ìbá lè ṣẹ ni Adédoyin ṣe kọ̀jálẹ̀ tó lóhùn ṣe ṣe wá rí i pé kádàrá ìgbà náà ló padà wá ṣe yìí nítorí pé ìròyìn tèmi ṣíṣe ní tolúwa ọba ní báyìí ìdílé àwa méjèèjì ti parapọ̀ di ẹyọ kan kí Ọlọ́run wá jẹ́ ká jọ ní àjọṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ o. àṣẹ o. ohun kan lè ṣẹlẹ̀ fún ìdí kan kábàlẹ̀ kan gbọ́n fún kankan ni ohun Ọlọ́run kan ní í ṣe ẹ wò fẹ́ òótọ́ mo bá yín yọ ẹ wò gbẹ̀yìn bó ti rí o ẹ wò gbẹ̀yìn bó ti rí ohun àdùn gbọ̀ngbọ̀n ohun kan lè ṣẹlẹ̀ láyé yìí o kábàlẹ̀ kọ́gbọ́n ni o. ẹ ti sọ́nà ní nígbà kan rí mo fẹ́ kẹ́ mọ̀ ohun gbogbo wá bọ́ sípò ẹ wò fẹ́ òótọ́ wọ́n ti ríra wọn èkúrẹ́ lálàbà kú ẹwà mo bá iyọ̀ ohun kan lè ṣẹlẹ̀ fún ìdí kan kábàlẹ̀ kan gbọ́n fún kankan kábàlẹ̀ kan gbọ́n ní iṣẹ́ ìfẹ́ òótọ́ mo bá iyọ̀ ẹ wò gbẹ̀yìn bó ti rí o. sábà bímọ re àwọn èèyàn wáyọ̀ fún ni re bébí bá pa ni inú nìkan ló máa di dánmọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ á bá gbogbo ara wí gbogbo ipa tára ń dúpẹ́ ọ̀rẹ́ tán lọ́rùn ṣe fún yìí ni